kí ló dé ọ̀nkú Délé Fárótìmí wáyé tẹ̀ ń ṣe báyìí ẹ̀yin náà gbọ́ ọ̀tẹ̀ sọ àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni kí ló wá dé tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ fún ilẹ̀ kóòtù òjíire pẹ̀lú gbogbo tẹ́ ẹ rí gbogbo tẹ́ ti gbọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wálẹ̀ Yorùbá ilẹ̀ Odùduwà kí ló dé tẹ́ pé wà Nàìjíríà wà Nàìjíríà wọ́n ń pa ojú gbà mí tí fún yín pẹ̀lú ọ̀tẹ̀ sọ yìí ẹ̀yin wa tẹ́ ẹ̀ wà tẹ́ ń gbọ́ wa máa play ọ̀rọ̀ náà fún wa àjòbí tá a wa gbọ́ ọ̀rọ̀ tí bọ́dà wa ọ̀nkú Délé Fárótìmí tí wọ́n sọ àwọn náà tọ́nà wọn wípé àìlè sọ̀rọ̀ fún ìlú ẹ ìbẹ̀rẹ̀ orí burúkú ni ọ̀dà kí ni ká wá sọ fáwọn yìí kí ni ká pè wọ́n nígbà tí wọ́n lóòótọ́ tí wọ́n lóòótọ́ tí wọ́n ò fẹ́ sọ tó jẹ́ pé ibi ìwé ìlú olóòpá fẹ́ kúlé lórí tí mo fún wọn kẹ́lẹ́ sẹ̀rẹ̀ sí wa lórílẹ̀ Yorùbá ṣé kò tó kí wọ́n sọ̀rọ̀ sí lórí ni òkúkú tí ń jí wá gbé tí wọ́n ń pa wá tí wọ́n ń gbó lọ́wọ́ wa ṣé kò tó tí wọ́n sọ̀rọ̀ sí ni àbí bí àwọn kan àwọn bàbá wa Sunday Adéní Adéyẹmọ dìde pèsè ìran Yorùbá bọ́rọ̀ bọ̀ lóko ẹrú ṣé kò tó sáwọn náà ni ṣé kò yẹ káwọn náà jà fún ni wọ́n sì pe àwọn ní ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wọ́n pe àwọn o irú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wọ́n ń ṣe gan irú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn gan ni wọ́n ń ṣe àtúgbọ́ ìpínlẹ̀ tó mú pé àwọn ní Afẹ́nifẹ́re ṣé wọ́n Afẹ́nifẹ́re ni wọ́n báyìí àbí Afẹ́nifẹ́bi tó bá yẹ wọ́n tó Afẹ́nifẹ́re ni wọ́n wáyé tí wọ́n lajú wọn lẹ̀ kí wọ́n máa pa ìran wọn lójú wọn wọ́n ti dákẹ́ orí sọ̀rọ̀ wáyé tí wọ́n lajú wọn lẹ̀ nígbà tí wọ́n pe àwọn ní Afẹ́nifẹ́re wọ́n ń kidnap àwọn ìran wọn wọ́n ń pa àwọn ìran wọn wọ́n ń dẹ̀mí àwọn ìran wọn légbodò wọ́n dákẹ́ ariwo wà Nàìjíríà ni wọ́n ń pa wọ́n wá sọ́nà wọn ní sì yí pé àìlè sọ̀rọ̀ fún ìlú ẹ ìbẹ̀ orí burúkú ni ẹ bá kí ni á pè wọ́n ẹ bá fún sábẹ́ kọ́mẹ́ǹtì gbogbo ẹ̀ tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá kí ló ń ṣe àwọn ọmọ Yorùbá yìí náà kí ló ń ṣe gbogbo àwọn ọmọ kóòtù òjìrè kí ló ń dà wá láàmú náà àmọ́ sọ́kọ̀ àwọn alákàròjù àwọn alágbẹ́jù àwọn alákàròjù àwọn alágbẹ́jù síbẹ̀síbẹ̀ ìwé tá a kà yẹn àti ọgbọ́n tá a níyẹn àwọn tí ò nímọ̀ tó wa tí wọn ò kàwé tó wa àwọn ni wọ́n ń jẹ olórílé wa lórí àti wọ́n ń wò hàn àwọn òun hàn tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá nígbà táwọn ọmọ tó gbéṣẹ́ ìyá tí àwọn Nàìjíríà fi jẹ wá tó gẹ́ kápò lórúkọ ẹrú ẹ̀yìn tó tó pé lálá irun Nàìjíríà lẹ́kùn sí tójú tẹ̀yìn fọ́ ni ṣé ẹ̀dọ́gbà ẹ̀rí náà ni ẹ sọ pé ẹ̀rí nǹkan tí ń ṣẹlẹ̀ sí wàyà tí ń jẹ ogun ọmọ kóòtù òjìrè ilẹ̀ Yorùbá níbí ẹ sọ pé ẹ̀rí àrà táwọn Fúlàní fi wá dá níbí ọkùn Délé Fárótìmí gbogbo ẹlẹ́mọ̀ rí ẹ̀yin náà ẹ̀ náà sọ̀rọ̀ nípa wọn kí ló wá dé tẹ̀lé dìde kẹjà fún ọ̀ràn yín ẹ sọ̀rọ̀ wọn yín sí pé àìlè sọ̀rọ̀ fún ìlú ẹ ìbẹ̀ orí burúkú ni kí ni ká pè yín nísìn ó kọ òní ká pè yín ọkùn Délé Fárótìmí ẹ̀rí sí Afẹ́nifẹ́re ni yín ẹ̀yí okòrin padà sáfẹ́nifẹ́bi ẹ̀rí sí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn rárá ajá fún àwọn jàǹdùkú òun ni ní ẹlẹ́yí okòrin padà nítorí pé nígbà tẹ́ mòótọ́ ọ̀rọ̀ mòótọ́ ọ̀rọ̀ ọmọ fẹ́ sọ òdodo ọ̀rọ̀ jáde kí ló dé kí ló ń dà ní láàmú kí ló ń dẹ́rù báyìí ẹ má ìfẹ́ wọ̀ báyìí ẹ má kí èrò báyìí kí á jà fún lu wa ẹ̀tọ́ wa ni nígbà táwa ti jọ pé abẹ́ ìgbọ̀n jà á nígbà táwa tó wá jọ pé abẹ́ ọba tó olùjọba Nàìjíríà tẹ́lẹ̀ pé òfin tí wọ́n là kalẹ̀ fún wa òun là ń tọ̀ ẹ̀rọ bọ̀rọ̀ bà wá òfin táwọn ìjọba àgbáyé là kalẹ̀ fún wa gbé táwa fẹ́ gbá tàbí gbàlú o ọ̀nà tá a tọ̀ lélẹ́yìí o ọ̀nà ẹ̀sìn ní bàbá wa gbogbo ẹ̀bá tó lè ń tọ́
ẹ bẹ̀rẹ̀ kẹ́rọ̀ ọ̀gbá yìí ẹ̀yin gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ó yẹ kẹ́ ti mọ irú ọ̀nà yìí nà ẹ̀yin gẹ́gẹ́ bí ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn sẹ́ẹ̀ tẹ́ ń pera yín ó yẹ kẹ́ ti mọ owó ọ̀nà pé ọ̀nà yìí náà lọ́dà kí tí wọ́n bá yín lẹ́rù ẹ̀ tí wọ́n pẹ́ ńlá Afẹ́nifẹ́re ẹ̀ tẹ́ ẹgbẹ́ ẹ̀sẹ̀ Afẹ́nifẹ́re báyìí ẹ̀ kì í ṣe Afẹ́nifẹ́re o Afẹ́nibẹ́bi pọ́nbélé ni torí tẹ́ bá gbé Afẹ́nifẹ́re ni ẹ̀rín lajú ilẹ̀ kó mọ pa àwọn ọ̀ràn yín lójú yín kó mọ kidnap àwọn ọ̀ràn yín lójú yín kí ẹ tí wàá sọ pé wọ́n á Nàìjíríà lẹ́nu mọ́ bá lọ kí ẹ tí wàá sọ pé inú wà Nàìjíríà lẹ́kùn lé lórí bàbá wa Adébánjọ àwọn dà lónìí kọ́ bá fọ̀hún kẹ́ wọn pé báyìí sọ́sọ́sọ́ náà nì bá a ti kéke fún wọn náà nì kí wọ́n kọ́ sí ikún wọn ò gbọ́ àwọn dà lónìí sẹ́rí gbókò wọn ó ti parí inú ayé ọmọ Yorùbá jẹ̀rí tí wọn ò mọ́ torí wọn ò nífẹ̀ẹ́ ìran wọn wà Nàìjíríà yẹn ó wà lóka àyà wọn ju ilẹ̀ kóòtù òjìire lọ òun ló fà tí bàtí ọlọ́jọ́ dé táwọn ọmọ Yorùbá tí wọn ò fi rí tí wọn ò tí mo fi ṣe pé tí wọn mọ̀ pé wọn ò fi rẹ́kọ̀dù dá kalẹ̀ fún wọn Yorùbá lọ́dà wa ọkùnrin Fáwọ́tìmí ìbádàkẹ́ olúpìwàdà ìbádàkẹ́ olú àrùn ìjìnlẹ̀ dáadáa kí ẹ support movement yìí kí ẹ support bàbá wa Professor Banji Akíntóyè lórí self determination gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ ènìyàn tẹ́ ń pera yín gẹ́gẹ́ bí àwọn Afẹ́nifẹ́re tẹ́ ń pera yín tí ẹ bá kì í ṣe Afẹ́nifẹ́ bí o ó yẹ kí ẹ rí náà ó yẹ kí ojú tó wà lójú yìí ó yẹ kí ẹ fi rí náà ó yẹ kí ẹ fi rí náà ẹ jẹ́ ń pè ọ̀rọ̀ wọn kí n pè ọ̀rọ̀ wọn kí tó mọ sọ̀rọ̀ mi lọ kí tó mọ bọ̀rọ̀ mi lọ ẹ máa bá wa ká lọ ẹ bá wa pín ètò ìkọlọ dáadáa ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa ẹ bá wa pín ẹ bá wa bó ètò ìkọlọ fáà ìyẹn ìfẹ́ kọ́lé ètò ọ̀rọ̀ tí wọ́n sọ yìí òun ló jí nǹkan ọpọlọ wípé fúnra ilẹ̀ sọ pé àìmọ́ lè jà fún ìlú ẹ̀ ìbẹ̀ orí burúkú ni kí wàá ní ká pè yín tí ẹ ti rí ẹ̀yin náà mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀wọ́ láyé pé ẹ̀ ń jẹun wà Nàìjíríà yẹn ẹni yóò lè sòrodo mọ́ shame on you shame on you ọkùnrin Fáwọ́tìmí shame on you. The inability to speak to your condition is àìlèsọ̀rọ̀ òun ni ìbẹ̀rẹ̀ orí burúkú. The inability to speak to your condition is the beginning of ruination. You must be able. Yorùbás will say that àìlèsọ̀rọ̀ òun ni ìbẹ̀rẹ̀ orí burúkú. The inability to speak to your condition is the beginning of ruination. You must be able to speak to your condition for that condition to change. I have had occasion to speak to the subject when I said talk is not cheap. Talk is not cheap. If an individual's refusal to speak to his condition dooms him to ruination, what do you think happens when a collective ignores to speak to their condition? That is the picture you see all over Nigeria today. If we must speak in a manner that resonates down the age, but not only down the ages, but even up and down the country, we must speak truth dispassionately, without ethno-religious blinkers and devoid of partisanship. If we can do that, it becomes compelling for our voices as a collective to be heard. I am saying this because we must understand very quickly that Nigeria is not going to be saved by Voltrons. No. The lesson learned from those who have come before is the fact that Voltrons cannot save Nigeria. It will require us as a collective speaking and then acting
together as one. Because if we do not speak, because if we do not act, our children will inherit a worse situation than the one in which we have found ourselves. It has taken our collective to bring us to this sorry pass, and it will require our collective to bring us out of this sorry pass. Gbogbo ọmọ kò tí mo lérò pé ẹ gbọ́ tí wọ́n sọ àbẹ́ ẹ gbọ́ ẹ ṣáà gbọ́ dáadáa àìmọ́ lè sọ̀rọ̀ fún ìlú ẹ̀ ìbẹ̀ orí burúkú ni ṣe ti rí ẹ bá wa nǹkan tí a bá pè wọ́n nǹkan tá a bá lè pè wọ́n ẹ jẹ́ ká rí lábẹ́ comment ẹ jẹ́ ká rí lábẹ́ comment torí àwọn náà mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá nílẹ̀ Kóòtù Òjíire pé àwọn Fúlàní iṣẹ́ wọn ò fún wa lọ́kàn balẹ̀ wọn ò jẹ́ ká rí mú mi àwọn bàbá wa ò rí oko dá mọ́ bẹ́ẹ̀ ni àwọn ìyá wa náà ò rí oko dá mọ́ gbogbo nǹkan wá di ọ̀wọ́n gógó owó láti mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ oníṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ́ láì sí ọkọ́ àti àdá kì í pé o iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ́ láì sí ọkọ́ àti àdá kò yí pé o ìjẹ́ àwọn Fúlàní tí wọ́n wá jẹ́ ká rí oko dá mọ́ bí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa léèrè tí wọ́n jẹ́ ká rí oko dá ọmọ Yorùbá a ní sùn tẹ́tẹ́rẹ́ ẹ mọ̀ jẹ́ ká sùn tẹ́tẹ́rẹ́ mọ́ o this is the right time to fight for our right this is the right time to fight for our right ó tó gẹ́ àánú bàbá kékeré dáhìn o ilé ti yá o ẹ jẹ́ ká sùn òkú tó wa kó lè dáadáa this time around no receive no surrender ni o this time around say no receive no surrender ni gbogbo àmọ́ Kóòtù Òjíire ẹ jẹ́ ká sùn òkú tó wa kó lè dáadáa àníṣe ẹ bẹ́ẹ̀ ká gbà báwọn Fúlàní ìmọ̀tẹ́ ó tó gẹ́ ẹ bẹ́ẹ̀ ká gbà fún wọn mọ́ gbogbo ẹ̀yin ọba wa nílẹ̀ Kóòtù Òjíire ẹ dìde ẹ jà fáwọn ọmọ yín gbogbo ẹ̀yin baálẹ̀ wa nílẹ̀ Kóòtù Òjíire ẹ dìde ẹ jà fáwọn ọmọ yín pé bàbá àwọn Fúlàní tó ti ń pa wáyé ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù kí ló dé àṣìlú yá ẹ̀yin olórí búrú láti yan ẹ̀yin ọmọ àlẹ́ akótilétà olórí búrú olórí tá a yàn yìí ẹ̀yin láti yan àṣìlú yá ibi tó ń dá wa sílẹ̀ la wà ibi tó ìgbìmọ̀ rẹ̀ dá wa sí ibẹ̀ náà la wà àmọ́ olórí bú olórí jẹ́ ìdólórí alórí gangan ni ọ̀bàyéjẹ́ ìka èèyàn alábùnú èèyàn òun lẹ jẹ́ ìbádá kẹ́ ẹ jẹ́ wa pé jẹ́ lọ́wọ́ kẹ́ ẹ ronúpìwàdà kí ẹ jà fún wọn yín kí ẹ gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní tó ń pa wá tí wọ́n ń jí wa gbé ó tó gẹ́ ogun ìpànìyàn àfẹ́mọ́lẹ̀ wa ogun ajínigbé lẹ̀ Yorùbá àfẹ́mọ́ bóyá bá wá ẹ dìde ó tó gẹ́ Yorùbá náà la fẹ́ self determination òun la fẹ́ ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa gbogbo ẹgbẹ́ ìbáláfẹ́ ní fẹ́rẹ̀ ìbáláfẹ́ dìde o tó bá yẹ pé lóòótọ́ iṣẹ́ ìfọwọ́lọ́wọ́ tí wọ́n ṣe fún ọ̀lẹ́ Yorùbá ló wà lókàn àyà yín ó yẹ kẹ́ ẹ dìde kẹ́ ẹ jà fún ilẹ̀ Yorùbá àní wọn Nàìjíríà kò lè mú èso kíkan wá fún wa mọ́ wọn Nàìjíríà ò lè mú nǹkan gidi wá fún wa mọ́ wọn Nàìjíríà ti paralyze ó ti dẹ́ǹdì àwọn ni ká dìde ká kó Nàìjíríà yẹn kí a lè bá gbégbé àlàáfíà kí a lè bá gbégbé ọ̀nà òun làfi ń pariwo lè fún yín ẹ dìde ọmọ Kóòtù Òjíire ẹ jẹ́ ká dìde o iṣẹ́ wa fúnlẹ̀ wá orílẹ̀ ibi wá
kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wa dẹ̀ ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ọmọ Yorùbá gbogbo àwọn kóòtù òjíire àwa gangan ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ẹ jẹ́ ká dìde ká jà fẹ́tọ̀ọ́ wa orílẹ̀-èdè Yorùbá òun ló lè ṣe òun la fẹ́ Oòduà nation òun gangan la nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká pawọ́pọ̀ ká jọ jà fómìnira ara wa kí a lè bá gbégbé àlàáfíà kí a lè bá gbégbé ìrọ̀rùn àwọn ọmọ wa tí ń bọ̀ kí ọkàn wọn lè bá balẹ̀ ìyà tó jẹ bàbá tó bí bàbá mi nínú wa Nàìjíríà ìyà tó jẹ ìyà tó bàbá mi nínú wa Nàìjíríà ó tún wá jẹ bàbá tó gbé mi náà ìfẹ́ kó jà àwọn ọmọ tèmi tí ń bọ̀ lẹ́yìn o olùbí dìde o olùsọ́gbó tó gẹ́ ayé láti jà fún òmìnira iṣẹ́ by power by force ni orílẹ̀-èdè bàbá lọ́dún ọbọ̀lọ́dún tó wà Nàìjíríà ó di paralyze okùn 419 ni tẹ́ẹ̀bà gbàgbé 1940 amalgamation ló fi sọ àpapọ̀ àìsí ìkan náà tẹ́lẹ̀ o ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ níwá o ẹ̀yà Yorùbá là ń sọ lẹ́nu a ní èdè wa lẹ́nu a ní àṣà wa lẹ́nu a ní ìṣe wa lẹ́nu kí ló wá dé tó wọ́n sọ adé sọ wá pọ̀ pẹ̀lú àwọn tó yẹ pé àjọgbèdè ara wa sẹ́yìn pé scam nìyẹn ni it's not a scam ni na scam ni gbogbo ọmọ kóòtù òjire scam ni ẹ jẹ́ ká dìde ká jà ká kú lábẹ́ Nàìjíríà wọn láyé ló gbẹ láàfíà ṣẹdígbọ ẹsẹ gan ni ètò náà kò ní jù báyìí lọ gbogbo ẹni tẹ́ wo prógámù yìí ẹ bá mi pín kọ́ lọ dáadáa o ẹ bá mi pín kọ́ lọ dáadáa ẹ ti mọ́ gbàgbé láti bá mi subscribe tó YouTube channel mi ṣẹdígbọ ẹ ti mo kí gbogbo ẹ olùfẹ́ BME TV owó tẹ̀fín ra dáadáa ìfún mo wà àgbà náà ní wọ́n bẹ o ọwọ́ ní kò ní kàṣàlẹ̀ àpò mo tún wá kí mo tún ṣàdúrà fún yín ojú tẹ̀fín wo ojú náà ní fọ́ o bẹ́ẹ̀ sì ni ojú tẹ̀fín gbọ́ ojú náà ní ti o ọwọ́ tẹ̀ bá pín tó fi lọ dáadáa ọwọ́ náà ní gbọ́mọ sí o tẹ́tí gbọ́ àwọn alámọ̀ wa bẹ́ẹ̀ náà sì ní ẹ̀yin náà lámọ̀dé bá láṣẹ Èdùmàrè tẹ́tí gbọ́ yóò tùbà yóò tùṣẹ fún gbogbo wa orílẹ̀-èdè Yorùbá ní kíákíá.